ẹ̀yin ènìyàn wa ó dojú ẹ̀ wọ́n ti jèrè wọ́n yin tear gas ìlú woman leader ẹgbẹ́ APC lójú o ẹ̀jọ̀ àwọn tẹ̀ ti jèrè láì tẹ̀ tí ìdìbò láì tí ìdí ọjọ́ ìdìbò àwọn ti gba èrè bọ̀ ń bẹ́ẹ̀ ẹ wo ojú wọn ló yọ kọ̀ọ̀bọ̀ yẹn wọ́n ní inú ṣọ́ọ̀bù àwọn làwọn wà o ní àwọn ọlọ́pàá bá bẹ̀rẹ̀ sí da tajútajú bolẹ̀ o pé jẹ́jẹ́ àwọn làwọn jòkó sínú ṣọ́ọ̀bù o ni wọ́n bá wá ní tajútajú bo àwọn lójú o nínú ṣọ́ọ̀bù àwọn jẹ́wọ́ èjì tẹ́tí ló ń gba ìrẹsì èjì bẹ́ẹ̀ ni wọ́n ti yin tátajú sí yín lójú ẹ wo àwọn náà lè bá wa ń wò yẹn ẹ̀yin ènìyàn wa bákan náà ni àwọn agbésùmọ̀mí wọ́n ṣe ìkọlù sí ilé ìjọsìn ECWA ìyẹn ni ilé ìjọsìn Evangelical Church Winning Hall ECWA Church tó wà ní ìlú Oro Àgọ́ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara South ní àná tó jẹ́ ọjọ́ àìkú ọjọ́ 23 oṣù kẹta ọdún 2026 yìí ni àwọn agbésùmọ̀mí ni wọ́n ya wọ ilé ìjọsìn yìí o wọ́n jí ènìyàn 8 gbé pẹ̀lú ìyàwó pásítọ̀ lọ lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ má gbàgbé wípé wọ́n fi ìròyìn síta wípé lẹ́yìn ààwẹ̀ àwọn á bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìkọlù pé ní on the 23 o on the 26 o wọ́n dárúkọ àwọn ìjọba ìbílẹ̀ tí àwọn á máa ṣe ìkọlù sí ní ìpínlẹ̀ Kwara ìdí tá a torí ń pariwo láti ọjọ́ ìní wípé ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ká gbára wa àwọn eléyìí wọn ò máa mú ní kékeré wọn ò máa bá ará ìlú ṣeré àwọn eléyìí Fúlàní àjẹ́ndà wọ́n fẹ́ gba ìlú ni o ṣé mo yẹ àwọn ìlú tó ti sọ dáhóró ní ìpínlẹ̀ Kwara ní àwọn ibi tó jẹ́ ti ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé gbogbo àwọn ibẹ̀ wọ̀nyẹn náà dẹ̀ ti wọlé sí ìdí tá a fi ń sọ nìyẹn wípé ẹ jẹ́ ká dìde ká gbára wa ká wá àkànṣe lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ yìí ẹ̀yin ènìyàn wa bákan náà ni Elédùmarè kó ṣàánú fún wa àyè gba tápà wọn ó kọ́lé ìgúnnu o àwọn agbésùmọ̀mí ẹ wo bó ṣe ń mining illegal mining gold ẹ wo àwọn lẹ̀ ń wò yẹn àwọn agbésùmọ̀mí wọ́n jókòó ti gbogbo àwọn ibi tí góòdì wà àwọn ibi tí nǹkan àlùmọ́ọ́nì wà wọ́n jókòó tí wọ́n bẹ̀rẹ̀ sí ń wá kùsà ṣé ẹ ti wá rí nígbà tí Amẹ́ríkà náà wọ́n ń bọ̀ lọ́dún kọjá táwọn kan sọ wípé wọ́n fẹ́ wá góòdì ni wọ́n fẹ́ wá kó nǹkan àlùmọ́ọ́nì ni àwọn agbésùmọ̀mí tẹ́ ń wò yìí tí wọ́n wà nínú igbó ṣé ẹ mọ orí itú táwọn gan ń pa níbẹ̀ wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyí wọ́n dẹ̀ ti ju fídíò ẹ̀ síta wípé èèyàn ọmọ Nàìjíríà o ẹ wá wò ó ọmọ Yorùbá o ẹ wá wò ó àwọn ń jí àwọn èèyàn yín gbé àwọn ń gba ránsọ́ọ̀mù o àwọn dẹ̀ ti jókòó ti nǹkan àlùmọ́ọ́nì àwọn tí ń wà ẹ wo kùsà tí wọ́n ń wà nìyẹn ẹyẹ nìyẹn wá ẹ jẹ́ ká kọ́kọ́ fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu woman leader ẹgbẹ́ APC wọ́n ti yin tajú sí wọn lójú o wọ́n náà wọ́n nílò justice o ó dáa ẹ bá wa gbóhùn sókè. ìwọ bá a lójú ìyá Mercy. This is Iyabo Iwamofe, the victim of the unprofessional conduct of the Nigeria Police Force in Ife-Ijubu. This is the victim in the hospital. Please, can you explain what happened? Coach, what? Ilé ṣọ́ọ̀bù mo jókòó yìí àti onímìíràn níwájú òde. Mo ṣàdédé rí mọ́tò ọlọ́pàá yẹn ó pàdé iwájú àṣedébi ṣọ́ọ̀bù mi. The next thing mi ṣe rí mo ṣàrí ọ̀ṣàyìnbọn kí mi ṣàrí nítorí pé mo balẹ̀. Ìbọn kò gbọ́ àwọn balẹ̀. Bẹ́ẹ̀ni. So ojú ọmọ kìyẹn. Mọ́mọ́ kìyẹn. Please, ṣé ẹ lí ibẹ̀ ẹ̀dìyẹn lúkò kí ní ìṣẹ̀lẹ̀? Bẹ́ẹ̀ sà, mi lè fẹ́ kájọjọ jókòó. Kórúkọ yín? Ṣadé Ọbágbèmí. Tó. Àlebẹ́ alẹ́ ìjọ yẹn kí mọ́tò ṣàdìdè stop níbẹ̀ ti charge. Àwọn mọ́tò ọlọ́pàá wọn yẹn wọ́n ṣì mọ́tò ẹsẹ̀ bẹ̀rẹ̀ shoot. So ibi àti Ìyábọ̀ ti jókòó bẹ́ẹ̀ kò ṣe fèsì rẹ̀ ìbọn kó gbọ́ ojú rẹ̀ wọ́n sùn kádọ́pọ̀ ló ti kú náà kọ̀ wọ́n sì díẹ̀ rẹ̀ àwọn rẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ ti dùn àti rọ́ọ̀ṣì rẹ̀ general hospital àgbèdélé adùn àwọn èrò sí ọtó gbà ní general hospital ìjọ Sunday around 8:30 alẹ́. Thank you. So ọ̀gá libel ìjọ kí ní ìṣẹ̀lẹ̀ kẹ́yọ̀ họ hí incident kò ṣẹlẹ̀ lè pa àṣà. Iwájú ṣọ́ọ̀bù wọn káyà kásá rí ọ̀ràn ọlọ́pàá stop lè bi ẹ̀ ti charge lé ohun mọ́ bíṣọ́ọ̀bù wọn òdàkejì ra ìgbọ́ ìbọn kásá bẹ̀rẹ̀ ìgbọ́ so ìbọn yẹn náà kò àríkóra bá wọn tọ́ hàn lulẹ̀. ṣé kó hí ìjà láàrin òun àti ọlọ́pàá ni? èyí ìjà iwájú ṣọ́ọ̀bù wọn kẹ́yà iwájú ṣọ́ọ̀bù kó jókòó hí ṣọ́ọ̀bù ẹ̀ káyọ̀ jókòó hí ṣọ́ọ̀bù. tó it's okay.
àdó àmọ́ èmi mi ṣe ọmọ ẹgbẹ́ dákẹ́ mi ṣe mo ṣàrà hí ṣọ́ọ̀bù ara ṣe fàájì díjọ́ Sunday. bẹ́ẹ̀ wọ́n jókòó yìí kẹ́ẹ̀ ti rí pé ọlọ́pàá wọn bẹ̀rẹ̀ yìnbọn híhan. bẹ́ẹ̀ kó ṣe wọ́ bá a lójú ìyá Mercy. This is Iyabo Ewamofẹ́, the victim of the unprofessional conduct of the Nigeria Police Force in Ife. àdúgbò gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè wa o ẹ̀yin tẹ́ ń pè wá ẹ̀yin tẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ̀yin tẹ́ fi ohùn ránṣẹ́ gbogbo àpapàtà ni a rí àtẹ̀jíṣẹ́ yín ẹ ṣeun gan ni Elédùmarè á bá mi rántí ẹ̀yin náà sí rere o lórí ìkànnì tá a wà yìí ìbẹ̀lẹ̀ ti máa gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ ẹ máa bá wa pín ẹ máa bá wa subscribe ẹ bá wa máa fi èròǹgbà yín sí abẹ́ àwọn ètò wa ẹ dẹ̀ má gbàgbé láti gbọ́wọ́lé notification bell yẹn torí òun máa ta wá lólobó wípé Àṣàkẹ́ ti ju ètò ẹ lọ wò ó ẹ bá wa subscribe ẹ bá wa pín lógúnlógún pín lọ́gbọ̀lọ́gbọ̀ lórí ìkànnì wa náà dédé ní Àṣàkẹ́ Àkọmọlédè ẹ máa bá wa kálọ lórí ètò wa. ẹ̀yin ènìyàn wa ṣe ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn wọ́n jẹ́jẹ́ wọn lọ́jọ́ kò sí ṣọ́ọ̀bù o àwọn ọlọ́pàá o ni wọ́n bá da tájájú bolẹ̀ ni wọ́n bá yìn sí àwọn lójú inú ṣọ́ọ̀bù àwọn làwọn wà o arákùnrin tí wọ́n sọ ní kí ló ṣẹlẹ̀ kí wọ́n ní báwọn ṣe máa ń jòkó síbẹ̀ táwọn máa ń ṣe fàájì àwọn nìyẹn ó dà bóyá wọ́n ti pín rẹ́ẹ̀sì fáwọn tó yẹ kán pín rẹ́ẹ̀sì fún àbí rẹ́ẹ̀sì ò dẹ̀ débi tó yẹ kí rẹ́ẹ̀sì dé ni wọ́n bá fi kanra mọ́ woman leader ẹ wo lábẹ́ ètò yẹn àwọn write up tí wọ́n kọ síbẹ̀ lẹ́wọ́ yẹn woman leader ẹgbẹ́ APC ní Ife Jùmú ìyẹn Jùmú local government ní Okunlandi ṣe pé Okun àwọn Yorùbá ẹ bá gbọ́ èdè tí wọ́n ń sọ èdè Okun ni wọ́n ń sọ yẹn àwọn títí wa tó jẹ́ Yorùbá tó wà ní Kogi ibẹ̀ ló ti ṣẹlẹ̀ àwọn ti jèrè ń tiwọn nìyẹn wọ́n ní kẹ́ máa fi Panadol lò ibi ẹ pàmpéènì àbí ọjọ́ ìdìbò gan ò tí ì tó ẹ̀yin ti ń jèrè díẹ̀díẹ̀ ṣe bí wọ́n ti pín dìríkà ìrẹsì ẹ̀bùyá kọ́tẹ̀ lọ ta dìríkà ìrẹsì kí wọ́n fi ra paracetamol àbí wọ́n ní wọ́n nílò justice o ó dá o ẹ̀yin ọlọ́pàá o wọ́n ní nǹkan tẹ́ ṣe yìí o kí ló dé tẹ́lẹ̀ máa ju tájájú bo odidi woman leader lójú àbí ṣé wọn ò sọ fún pé woman leader làwọn jẹ́ ni àbí ṣé ẹ mọ̀ wípé woman leader APC ni wọ́n ni kí ló dé ẹ̀yin ọlọ́pàá dẹ́ẹ̀dẹ́ mẹ́ra o ẹ rọra ṣe díẹ̀díẹ̀ ẹ dẹ̀ mú odidi woman leader APC ẹ dẹ̀ yí tájájú bò wọ́n lójú ẹ jẹ́ bá wa kọ̀wé sí secretariat district ẹ bá wa kọ̀wé síbẹ̀ wípé àwọn ìyá wa o wọ́n ní Mrs. Iyabo lórúkọ wọ́n ní wọ́n nílò justice ẹ̀yin ènìyàn wa ẹ wo àwọn agbésùmọ̀mí tó ń wa kùsàlẹ̀ ń wò yìí wọ́n jókòó tì ní tí wọ́n ń wà wọ́n ń gbẹ́ ẹ lọ ni ẹ máa wo inú ihò yẹn adúrúkọ àlùmọ́nì ló wà nínú ìlú yìí níyà ń jẹ ará ìlú ní ọ̀pọ̀ ilé ìwé ní àwọn ọmọ òrílé ìwé lọ́mọ́ ní ọ̀pọ̀ ilé ìwé ti dahoro ẹ wo ilé ìwé kan lẹ́ ń wò yẹn o tí kò sí ọmọ kan nínú ẹ̀ ń bẹ̀ látàrí àwọn buildings wọn tó ti collapse àwọn buildings wọn tí orí òrùlé ẹ̀ ti ṣí lọ wọ́n ṣàpè fún ìrànlọ́wọ́ pé kí àwọn tó wà ní diaspora kan ràn àwọn lọ́wọ́ o Ìsọlú ni ilé ìwé yìí wà o léwé tẹ́ ẹ̀ wò yẹn ó wà ní Ìsọlú ní ìjọba ìbílẹ̀ Yàgbà East ní local government ní Okun the same Okun yẹn náà ni ṣùgbọ́n wọ́n ń polongo ẹ̀dìbò ilé ìwé nìyẹn wọn ò rí renovate jẹ́ ká kọ́kọ́ fi ohùn sáwọn tó ń wa kùsà wọ́n ṣe fídíò wípé ó jì gan o wọ́n ní kò easy kí wọ́n ní máìnì wọ́n ní kò rọrùn o wípé àmọ́ àwọn làwọn jòkó tí àwọn làwọn wà báyìí wọ́n ṣà ń gbẹ wọ́n ń gbẹ wọlé lọ ẹ bá ráwọn gold tó wà ẹ bá wà wò. Kasa mana? Ẹgbẹ́sọ̀ mi jòkó ti gold. Amin ne. Abuda mu kwanta ana neman yan dafa ne ko duka santa biyar kawai. Tazi. Ka gyara wutan goyan ka gyara wutan jabai din Senior. yau ka shiga da waya ne Ya. Okay. Who tell you say to be a hustler is easy? Yara nuna masu da kyau. na bosa Na all be this o.
Now all be this, oh. Yeah. Yes, oh. Now all be this, oh. Yeah. Now all be It shock you. Yeah. It shock you. Now all be this, oh. Kasiya. Igiyar da ya fita. Ya tsinke yayi. Abuja be this, oh. See am. Igiyar da tsinke daga This is baki. mining. This is Buddha. You see am? You see am? Kasiya. Igiyar ya tsinke daga bakin. Daga bakin. ẹ̀yin ènìyàn wa ṣe ẹ̀ bá wa rí wọn wọ́n ní ìhà yín wọ́n ní gold làwọn wà ń bí o wọ́n ní una dey see am wọ́n ní iṣẹ́ ẹ̀ ń rí wọ́n ní gold lélẹ́yìí o àwọn agbésùmọ̀mí wọ́n jókòó ti gold inú ìlú wọn ń wá ẹjọ́ báwo ni wọ́n ṣe débẹ̀ yẹn àwọn ló gbé ibẹ̀ yẹn fún wọn ṣé ẹ ti rí wípé àti China àtàwọn agbésùmọ̀mí gbogbo gold inú ìlú wọn ti wà tán allegedly tí bá wọn bá ṣe fídíò síta ṣebí ẹ̀rí ò ní jáde torí ìgbà tí Trump lóun bọ̀ lọ́dún tó kọjá ní November ni wọ́n sọ wípé ó fẹ́ wá o gold ló fẹ́ wá o ó fẹ́ wá ṣe kinní kan ní o ṣùgbọ́n àwọn tí wọ́n kó wọlé àwọn agbésùnmí tí wọ́n kó wọlé tí wọ́n wà nínú ìlú tí wọ́n ń pa ará ìlú tí wọ́n ń jí ará ìlú gbé tí wọ́n ti ń gba ransom àwọn ilẹ̀ tẹ́ ẹ rí tí wọ́n gbógun tì yẹn kí lẹ rò bí àwọn ń ṣe ń bẹ̀ púpọ̀ àwọn ìlú tí wọ́n sọ dáwóró yẹn wọ́n rí nǹkan àlùmọ́ọ́nì bẹ́ẹ̀ nǹkan ọba ti rí nǹkan àlùmọ́ọ́nì ibìkan bá wọn máa wípé gbogbo ìlú yẹn àwọn gbógun tì wọ́n òun ni wọ́n fi ń ṣe àwọn kan tí wọ́n ń ṣe torí wọ́n mọ̀ wípé ilẹ̀ wa ilẹ̀ tó dáa ni wọ́n mọ̀ wípé a ní nǹkan àlùmọ́ọ́nì ṣùgbọ́n gbàtà wá ní nǹkan àlùmọ́ọ́nì wọ̀nyí ṣe bó yẹ kí àwa náà ká wá dìde wípé báwo ni ọmọ ẹlẹ́ran wa ṣe máa wá jẹ egun tí ọmọ aláṣọ wa máa wá wọ àkísà ẹ wá wo gbogbo àwọn góòdù wọ̀nyí báyìí kí ni wọ́n fi owó ẹ̀ ṣe wọ́n fi lọ ń kó sí àwọn nǹkan ìjà tí wọ́n ń lò láti fi dojúkọ ará ìlú yàtọ̀ sí owó tí wọ́n ń gbà tó bá jí àwọn èèyàn gbé o ẹ wọ́n ìjòkó ti nǹkan àlùmọ́ọ́nì inú ìlú wọ́n sì jòkó ti kùṣà tí wọ́n dẹ̀ ń wà ẹyẹ ènìyàn wa ilé ìjọsìn tí wọ́n ṣe ìkọlù sí òun lẹ ń wò yìí ìròyìn ẹ lẹ ń wò yẹn wọ́n jí èèyàn 8 gbé lọ pẹ̀lú ìyàwó pásítọ̀ eku àjọ tó wà ní Oru Àgọ́ wọ́n ní Kwara níbẹ̀ ìjọba ìbílẹ̀ Ifẹ̀ lódùn lánàá ọjọ́ àìkú wọ́n jí gbé lẹ́ni wọ́n jí gbé lọ́la èèyàn mélòó máa wá kù sínú ìlú kó tó di 2027 ìyẹn làwọn ètò tá à ń ṣe lórí ìkànnì wa níbí èèyàn mélòó máa kù kọ́ mú ọ̀rọ̀ ètò ààbò ní ọ̀kúnkúndùn wípé sẹ́yà ní ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ ní ètò ààbò gbọ́dọ̀ kẹsẹ̀ járí nǹkan tó yẹ kí gbogbo wa máa sọ nìyẹn bí tó yẹ ká ṣáàlẹ̀ gbogbo ẹnájì wà lé lórí nìyẹn ọ̀rọ̀ ìbò ṣé tí wọn bá dìbò 2027 báyìí wọn ò ní ṣe ètò ààbò sílẹ̀ Yorùbá ni àwọn eléyìí wọ́n dẹ̀ ń dúnkokò lójoojúmọ́ ṣé wọ́n tẹ̀ ń dúnkokò ni àbí wọ́n ń ṣe ọṣẹ́ wọn lọ wọ́n ń ṣe ìkọlù lọ ìyàwó pásítọ̀ àtàwọn mẹ́yọ̀ tí wọ́n jí gbé báyìí àti ìmọ̀ye tí wọ́n padà ní kí wọ́n wá mú wá wọ́n padà máa fi ròyìn síta báwọn lè ní kí wọ́n mú bílíọ̀nsì wá. ẹ wo gbogbo kùsà tí wọ́n wà yẹn o ilé ìwé lẹ̀ ń wò yìí ní Ìsọlú ní Yàgbà East ní Òkun ṣe pé Kwara Yàgbà wọ́n jọ pààlà ni Kwara Ọ̀yọ́ wọ́n jọ pààlà ni gbogbo àwọn ibẹ̀ wọn báyìí ni wọ́n ti wọlé sí ẹ wo ilé ìwé yìí kí ilé ìwé wà kí ìjọba má lè túnṣe wọ́n tẹ̀ ní kọ́kọ́ tuntun kí wọ́n renovate àwọn ilé ìwé yẹn kí àwọn ọmọ lè máa rí ilé ìwé lọ àwọn ọmọ tó wà tọ́ ní ilé ìwé ìbáyìí wọn ò lọ mọ́ láti ilé ìwé kò sí ọ̀kan kò sága ìjòkó kò sí nǹkan kan
àwọn tó ṣe fọ́nrán yẹn wọ́n pariwo síta wípé kí wọ́n ràn wọ́n lọ́wọ́ nílé ìwé yẹn o àbí àwọn tó wà ní diaspora náà ni àìmọye ilé ìwé ní ìpínlẹ̀ Ondo tó yẹ pé àwọn old school set àwọn ni wọ́n máa ń túnṣe wọ́n contribute owó láàrin ara wọn wọ́n á fi túnṣe gba irú ẹ̀ náà ni àwọn tó wà ní ìjọba ìbílẹ̀ Yàgbà East nílùú Ìsọ̀lú ìbáyìí irú ẹ̀ náà ni wọ́n ṣe jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Eringuda SS3 Beach, SS3A Nakirema, the back of it. So just thank God for the new principal we have. Okusati Kuglasi coming, but the roofing, there's nothing there. And the school in population has come higher. So 5 houses can allow. We have pink house, we have blue house, we have green house, we have yellow house, and we have red house. Hold on, sir. This is the back of the former SS3 down to admin office, staff room, anywhere kiri come. To Noloma Agbara Atishe, Ola Doti Liaton, Has in Laguna Kolo Kodele. So this is JSS2. This is JSS2 block. JSS2 down to JSS1. Everything will go right there. Go classical kind of girl. You know, 87 sets now. And 2 months, some years ago, 87 sets. I mean 88 and 86 sets. To JSS1 to JSS2 to JSS3. And JSS3A and B, the library and the FIP and the labs. 88. The Lord will be your strength. ẹ̀yin ènìyàn wa ṣe bá wa gbọ́ wọn bẹ́ẹ̀ yẹn àwọn tó jẹ́ ọmọ ìlú Ìsọ̀lú yẹn báyìí ni wọ́n ra ọwọ́ ẹ̀bẹ̀ sí ṣé ará ìlú ló yẹ kó ti máa tún ilé ìwé ṣe ni ilé ìwé tó jẹ́ ti ìjọba ṣé ará ìlú ló yẹ kó máa tún ṣe ni ṣebí ẹ̀hún lẹ́wọ̀n yẹn nǹkan àlùmọ́ọ́nì wọ̀nyí ibi tó yẹ kó máa ná àwọn owó wọ̀nyẹn sí àwọn kùsà tí wọ́n ń wà ibi tó yẹ kó máa ná owó wọ̀nyẹn sí nìyẹn àwọn àǹfààní tó yẹ kí ará ìlú jẹ látàrí wípé ìlú tí wọ́n dá wa sí o a ní nǹkan àlùmọ́ọ́nì o ṣùgbọ́n èèyàn mélòó ló wá jẹ àǹfààní ẹ̀ báyìí àwọn ọmọ ti jòkó iléèwé báyìí àìmọye bẹ́ẹ̀ àìmọye iléèwé tó ti pa tí àwọn ọmọ ò láǹfààní àti lọ kì í ṣe iléèwé aládàáni o iléèwé ìjọba àìmọye iléèwé ìjọba tó ti tà tí wọ́n ti fi bẹ̀ wọ́n ti fi kọ́ hòtẹ́ẹ̀ wọ́n ti fi bẹ̀ kọ́ restaurant allegedly kí wá ní àǹfààní nǹkan àlùmọ́ọ́nì tá a ní o nílẹ̀ Yorùbá gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì wọ́n ń wá kùsà wọ́n ń wá gold bitumen eléyìí tó ti fi ń ṣe ọ̀nà ìpínlẹ̀ Ondo ló jọlẹ̀ sí níbẹ̀ ó wà gúnlẹ̀ sí ìpínlẹ̀ Ondo ní nǹkan tí wọ́n fi ń ṣe ọ̀nà bitumen síbẹ̀síbẹ̀ ààrẹ jẹ́ àrómìnira ibẹ̀ lọ́nà ò ti dáa jù níbo ni wọ́n wá ń kó àwọn owó nǹkan àlùmọ́ọ́nì wọ̀nyí sí àwọn olóògbéṣẹ́ fún àwọn agbésànmí láti máa wá nǹkan àlùmọ́ọ́nì báwo ni wọ́n ṣe débẹ̀ so ó ṣó easy fún yàn kéèyàn kọ̀ kúrò ní ìlú ẹ̀ kó kọ̀ lọ sí ìlú onílùú kó dẹ̀ lọ jòkó síbẹ̀ kó dẹ̀ locate ibi tí nǹkan àlùmọ́ọ́nì wà bẹ́ẹ̀ kó dẹ̀ jòkó síbẹ̀ kó dẹ̀ máa wà láì jẹ́ wípé ó ti ní ọwọ́ onílé nínú jẹ́ ti rí bẹ́yẹn wípé a nílò láti fọwọ́sowọ́pọ̀ ká gbára wa látàrí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri yìí oníkálukú ti wá jápa àwọn tó wà níta tó yẹ kí wọ́n wá sílé kò sí ìfọ̀kànbalẹ̀ láti lè wá sílé kò sí ètò ààbò tí wọ́n ti pẹ́ 40 ọdún 30 ọdún nílùú òyìnbó wọ́n látàrí àìsí ètò ààbò wọ̀nyí àwọn owó nǹkan àlùmọ́ọ́nì tí wọ́n rí kán fi kọ́ ilé ìwòsàn kán ṣe ọ̀nà kí iná omi ẹ̀rọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló yẹ kó wà nǹkan tó dẹ̀ ń pè wípé èèyàn lajú nìyẹn kì í ṣe gbà ìmúra ká dress ká wọṣọ àwọṣọ òkè àìwégele à ń lọ pátì yẹn kọ́ ni pé wọ́n sọ pé èèyàn civilize lajú rárá tó bá ní èèyàn lajú
omi ẹ̀rọ ojúlé sójúlé ló máa wà, iná electricity 24/7 ó máa wà, security máa wà, standard hospital máa wà, ilé ìwé àwọn ọmọ àwọn ohun amáyédẹrùn wọ́n á fi máa kọ́ àwọn ọmọ nílé ìwé. Ṣé bí ilé ìwé kan lẹ̀ ń wò yìí báyìí tí wọ́n ti pa ara ọ̀làjú kan náà nìyẹn. Tí ta bá ń sọ á ní àwa Yorùbá ọ̀làjú, ká múra kọ́ ní ọ̀làjú o. Àwọn nǹkan ìgbàlódé, àwọn nǹkan ohun amáyédẹrùn tó bá wà nínú ìlú yẹn náà pè ní ọ̀làjú. Kì í ṣe ká wọṣọ ní ọ̀làjú, kì í ṣe ká lọ sí òde ó wà ńbẹ̀ ní ọ̀làjú. Omi ẹ̀rọ, iná, ilé ìwòsàn, ọ̀nà tó já gerege kí ọkàn ará ìlú kó balẹ̀, ìyẹn ni ọ̀làjú o. Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa, Elédùmarè á sì ràn wá lọ́wọ́. Ẹyẹ ni ọwọ́ ẹ ti rí àwọn agbésùmọ̀mí, wọ́n ti ń proud of it, wọ́n ti ṣe fídíò síta. Ṣé ibi tí wọ́n ti ń ṣe gbogbo nǹkan wọ̀nyẹn wọn ò lè rí amáwo tí wọ́n á fi wò wọ́n tí wọ́n á fi ó yé wa allegedly. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Ọjọ́ ọ̀la fẹ́ ṣe léyìí dá pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ilé ìjọsìn nìyẹn o, àti ìmòye tí wọ́n á ní kí wọ́n wá mú wá o, orò àgọ́ o, ECWA church wọ́n lọ kó ènìyàn 8 ńbẹ̀ lánàá bí wọ́n ṣe ń ṣèsìn lọ́wọ́lọ́wọ́ àti ìyàwó pásítọ̀. Àwọn tí wọ́n kó ní káámá wọn ti fi wọ́n sílẹ̀ o lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìkọlù síbẹ̀ ní February 3rd. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Yorùbá jí máa sùn. Ẹyẹ ènìyàn wa ní orí ìkànnì wa náà nílé ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show. Ẹ wá pín ètò yẹn pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀. Ẹ bá wa subscribe sórí YouTube channel wa níbí o, Àṣàkẹ́ Àkọmọlédè, níbi tẹ́ ẹ ti máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gbé ìkànnì wa yẹn lọ, ìyẹn ni Àṣàkẹ́ TV show. Ibi tẹ́ ẹ ti máa gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí la wà yìí, ìyẹn ni Àṣàkẹ́ Àkọmọlédè. Bá wa tẹ̀ sójú ẹ subscribe, bá wa pín ètò wa lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀. Ọwọ́ tí bá wa fi ń pín yẹn ẹ ò ní fi gbọ́mọ sí. Lẹ́tà ayọ̀, lẹ́tà oríire, lẹ́tà ìdùnnú lẹ́fọwọ́ yẹn gbà láṣẹ Èdùmàrè. Àṣàkẹ́ Àkọmọlédè, Àṣàkẹ́ International, Àṣàkẹ́ oníwèé ìròyìn. Ká ní pàdé ayọ̀. Àṣàkẹ́ TV show.